It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yoruba TV. Adigun tẹ́ ló sá lọ kọ́ ní sáré wájú mi. Kò ní dáa fún ọ kíkí tá a bá fojú di ó lè fọyàn lójú o. ló ń ṣe ìyá yìí tó jẹ́ pé àtàárọ̀ àtọ̀sán ló fi máa ń ru omi gbóná kiri. Ìyá mi o! Àgbàrá òjò ni yóò wọlé yóò kó wọn lẹ́rù. Ta ló wọlé kẹ́ṣọ́ mi? Ta ló wọlé kọ́lẹ́kẹ́ mi? Ìdágìrì ti wọlé mi. Ìdágìrì wọ́n sàbí, ọwọ́ ajá lólè, ọwọ́ ń pe kábíyèsí olúwa mi o, kábíyèsí olúwa mi o. Èèwọ̀ òrìṣà. Èèwọ̀ kí ni? Ẹ fọ́ sílùú kẹ́ ẹ wá dàgìrì fún mi. Mo sì ń gbìyànjú àti wá. Mo sì rí i, kódà kẹ́mi rẹ̀ ti bọ́, mo fẹ́ rí òkú rẹ̀ wájú mi. Tanu. Fún orí kìnìún wo ló láàjù tó rí mi? Bọ́ bá dán wò yóò gbèkú jẹ lọ ẹ̀bọ̀ra. Wọ́n bẹ̀. Ẹ dẹ́gbọ́. Kí ló sì sàánú mi? Ṣé bí mo ti gbọ́dọ̀ rí i pé wọ́n nínú òfin nínú ọ̀rá ló gbọ́ pàǹdọ̀rọ̀ ń dàgbà? Ẹyẹ́dùn àtẹ̀mí ṣe jẹ́. Ebi ọ̀nà ó pa wá síyá rẹ̀. Mo mọ̀ rí i pé ilẹ̀ ó ṣèdájọ́ ẹni bá dalẹ̀ ilẹ̀ ó mọ̀. Ó tó di pé mo pa ẹ bá mú un lọ. Orí rẹ̀ fúnra ara mi ni wọ́n bẹ̀. Ẹni tí gbọ̀rọ̀ ní gbà tọwọ́ ọmọdé, àgọ́ àlà ní gbà tàgbàlagbà. Ilẹ̀! Ilẹ̀ mọ̀. Ọwọ́ aṣọra rẹ̀ dẹrù jẹ̀jẹ̀ sí gbogbo wa lọ́rùn. Ń dàlú láàmú. Lórí ọ̀rọ̀ yìí, èmi ni wọ́n rẹ̀yìn lẹ́mọ̀ká. Lẹ́mọ̀ká. O tún borí burúkú àtẹlẹ́yà rẹ̀. O tún bá wọnú ààfin. Kò ní dùn báwọn tó ní ọ. Lásìkò àkísà rẹ ti dágbére à. Ìgbà fẹ́rẹ̀ kan ò lè dá dúró. Níwọ̀. Ẹ mọ̀ jẹ́ kí kó tọ́ sí mi. Èmi mo ní kí n mo gbójúlé tí n fi kojú ilẹ̀ mọ̀ká. Agbá mi ṣetán tó fẹ́ ṣòro. Ìka àmọ̀dù mi ṣetán tó fẹ́ rùgbà gbogbo ilẹ̀. Lẹ́nu ìmọ̀ọ́kà tí mo gbọ́kọ̀ tí mo gbalé lọ́wọ́ yín, ṣé ìmọ̀ pẹ́ mi yín mo fẹ́ gbà ni? Wọ́n sì gbẹ̀mí yín lọ́kàn. Ọmọ àlè ni wọ̀nyí. Dé padà! Lẹ́nu rẹ kábíyèsí. Ó gbà lẹ́nu ẹ̀. Àkàyé ọ̀kadà. Ní kí ni? Ṣé wàá rí o? Lẹ́yìn tó ṣe yìí, ó ṣe nǹkan téèyàn kò ṣe rí. Dandan ni kójú ẹ̀ rí nǹkan téèyàn kò rí. Ọgbọ́n! Wọ́n ti ń pè mí bàbá olè lọ́sì. Ó máa dùn mọ́ mi tí wọ́n bá lè fi bàbá olóyè kún. Ibi tọ́rọ̀ dé dúró tí gbogbo olùfẹ́nu kò sí ni pé bàbá rere ní ọ̀jọ̀yè balógun lọ́ba tán. Ó ti joyè. Bàbá rere. Gẹ́gẹ́ bó ohun tí mo gbọ́ kábíyèsí o, wọ́n lówó òyìnbó lọ́mọ òun gbígbé ìlú òyìnbó tó fi sáwálé. Yorùbá. Kò sí pàdé. Kábíyèsí àgbà ń tara mi. Padà. O kéré inú ayé ta ni ọmọ ìgbà tí ọ bí ọ. Ọmọ ọdún mélòó ni ọ? Oyè lérè ra ajá. Ó sì sọ ajá rẹ̀ ní bàbá rere. Mo ránṣẹ́ pé ọ. O sì wọlé o sì lépa wo olóyè jókòó. O sì lọ jókòó lẹ́gbẹ̀ẹ́ olóyè. Olóyè ní ọ ni. Ajá bukú rẹ̀ tí ò rí sọ bíngò. Ẹ lòun náà dúkú. Wọ́n má sọ ọ́nù túbú. Ẹ̀mú ajá ń kọ́ nìyí ògún. Káyì. Ẹgbẹ́ rẹ̀. Olùbàbá yẹn ń jẹ́ ògùn ní ẹ̀dá. Mo believe nǹkan tí bọ̀bọ̀ yẹn lọ ṣiṣà. Kí ló ṣe? Ó wá lọ ra ajá. Ó lọ sọ ní orúkọ tèmi. Gbogbo bí ọbẹ̀ fún àlà, mo wá tún fọ̀ ni o. Kọ̀sọ̀ pẹ́ dandan kéèyàn kú o. Tèmi àti ẹ bá lè sowọ́pọ̀ ká dá pátì tiwa sílẹ̀, a lè break central power yẹn. Mama o, mama o, mama o. Olúwa dá màmá sí fún wa. Rí sí ibo ló ti mo rú àwọn èèyàn. Bó ṣe ń ṣe káládùúgbò ṣọ́ṣọ́ ni. Ẹ ṣe EAB. Ìtẹ̀síwájú ni tiwa. EAB. Ìtẹ̀síwájú ni tiwa.
àtìgbà tí bàbá rere ti wọ ní Yorùbá yìí àtìgbà yẹn ní gbogbo nǹkan ti yàtọ̀. Kò wúrò bóyá kò lọ resume lọ́dọ̀ bàbá rere tó bá nílẹ̀. tí kò sí nǹkan nínú ọ̀rọ̀ ẹ̀. nǹkan wà bẹ́ẹ̀ o tí wọ́n ti pè fún ẹ wà láyé pé gangan la. kí ni nǹkan tó ń parẹ́ ẹbẹ̀ gbàtọ́ kan tọ̀dà ó land right tó dá nínà. ìpalára tó ń ṣe fún mi yìí ó pọ̀ ju nǹkan tá à ń rò lọ. ó dọjọ́ tó bá tó bẹ̀rẹ̀ sí lu létà mọ́ gbogbo yín lórí kẹ́ tó realize pé kò ṣe yín láǹfààní. àbí ṣé òkè ìgbà tó sọ ajá lórúkọ ẹ̀ sìn. ṣé wọ́n torí ẹ̀ gbé lọ́wọ́? báwo lọ ṣe máa gbòye lọ́wọ́? ṣọ́gbóyè fún wọn tó bẹ́ẹ̀. tó báyìí ní tolúwo tùfẹ́ ẹ̀ ní ìdèjìgbò ọ̀nà àbámọ́dá kò ní bí àti ẹ̀wọ̀n ṣe. ajítúgẹ̀rin alànà kẹfọ kò bá àwò tí ń ṣe alágbẹ̀dẹ ọ̀run. ẹni nísìnyí kàkẹ́kù má jẹ ṣẹ̀ṣẹ̀ ni ayé àfi ń já wa dànù ni. ṣe gbọ́ pé nìkan máa gba ṣọṣọ lójú. ẹ pọ̀. kẹ́fọ́ forí ibú tí kò bá tèmi ni. ṣé o sì bá wa nǹkan ṣe sí kí kọ́kọ́ mọ̀ sí kábíyèsí wa yìí. bàbá dúdú ṣé ẹ̀yin lẹ́yìn onídùúró. tí mo fẹ́ dúró fún un. torí tẹ́ ẹ bá sanwó tẹ́ ẹ bá ń gbọ́ ó fà pàtì ó já kúrú. ta ni ẹ já. ìyá ni ó. tí ó bá kẹ̀dẹ̀ dáwọ́ mi padà ewé akẹ̀dẹ̀kẹ̀dẹ̀ kọ́ la. má kẹ̀dẹ̀ dáwọ́ yín padà bàbá la kù. ó sọ mi tó dé so yìí tó bá gbé ẹsẹ̀ káàbí tó wẹ̀yìn mẹ́rin máa fi àdá ẹ̀ máa fi já ẹsẹ̀ rẹ. èèmọ̀ burúkú ló fẹ́ wọ́ọ̀lù iná. tó o ti fẹ́ yáwó àbó ìyàwó. ta ń kẹ̀dẹ̀ mọ̀ bóyá kẹ̀dẹ̀ kó wọ́n gan lẹ̀. irú ìyàwó ni ó tọ́ sí bàbá yìí. tani ó kí ló wá wá sáfẹ́. tó ti tọ̀ sí mi nínú àfihàn ni mo wá gbà. ẹ̀yin ni awo tẹ ẹ̀dá tọ́jà yìí náà bá dààfin ẹ̀rí wà wèrè ta. kí ni máa ń ṣe Ọbáwùmí àti Àtìbà tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé wọn bíi páàlù ni wọ́n ṣe máa ń ṣe náà. ìwọ kan sọ fún mi pé kẹ́ni. ó lè pààyàn náà. bẹ́ẹ̀ ga bá mú ọ̀run làlà. kí la wà sí. eléyìí ó ti domi o torí bí pẹ́pẹ́yẹ bá jẹ òkúta omi lásán ni ó fi sùn. jẹ́ alẹ́ nìkan tó jẹ́ pé òun ló kọ́kọ́ fojú winá ẹ̀ bọ̀ yìí. èmi ni mo kọ́kọ́ fojú. àwọn pátá ò ní mí sí. eku tẹ́ fẹ́ pa omi àbí omi ń jà bí ò jẹun ìmú mi sẹ́yìn náà ò mú mi. tó gbọ́ mi tí wèrè gbé wa. eku ẹ mọ́ tó pọ́ fò bíi ti ń bẹ. ọmọ bàbá làpọ̀. kẹ̀rẹ̀ jẹ́wọ́ orowó sọ. adìyẹ ló ń gbà tán tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹyẹ lè ti tẹsẹ̀ bọ̀ báyìí. ó ti kẹsẹ̀ bọ̀ fún ẹ báyìí. ọmọ mi ni. Ọbáwùmí ṣé ẹ̀ pa lọ́hùn ni. apá wọn rọ bọ̀lú ó sì kú. olórí burúkú ọmọ bojú kókó tó pa lórí olùkọ́ ní ìkàtọ́ fẹ́ gbà. ní ẹ̀rọ bàdà. a ní ojú máa rí tó ọmọ nínú ayé yéyé mi o. ojú mi rí tó lórúkọ ìfẹ́ àìdókò bàbá ẹlòmí ìrọ̀rí là ń gbé kóṣókò tòtò tí bàbá mi ò má bá rí jìnnà bàbá lọ fà ẹ má rí ibi tó ti fòtò bílẹ̀ jẹun. One man's food is another man's poison. Dago Bobby, yeah, my love is marriage is not enough. No, I'm there. Marriage is not enough. No, I'm there. Baby, my honey. Love me tender, yeah. Oh, yeah, love me tender, yeah. Yeah, yeah, love me tender, ìyàwó, we gotta do more. Mama be olùkọ́. No one is perfect. The mommy kagbafe. No one is perfect. Oh lady, no one is perfect. The mommy kagbafe. Oh, ani mélòó láyé gangan. Tosin, nǹkan tó ń sọ yé mi ṣùgbọ́n o ò jẹ́ kí tèmi yé ẹ. Ṣé ojú méjì yìí ó ti rí? Ojú mi ti rí nǹkan tí ẹnu mi kò lè sọ. kí ni mo ṣe o ò lè sọ simple sorry fún kí ni simple sorry o lè sọ ọ̀rẹ́ ti sú mi kí ni mo ṣe tó jẹ́ fún ẹni lẹ́yìn ni
Me understand. Ọ̀rẹ́ ti sú mi. Ọ̀rọ̀ mi ti sú ẹ̀ ló ń sọ. Kí ni mo ṣe fún ẹ? Simple sorry. For what? Simple sorry. Just an argument, just little conversation láti jọ ní otí ní kí I'm sorry fún kí ni? Kí ni mo ṣe fún ẹ? Sorry for what? Ìwọ ló máa ń ṣẹ̀ mí náà. In fact, so insane. Ìwọ ló máa ń ṣẹ̀ mí. Ìwọ ló ṣẹ̀ mí náà. A lọ sí pátì orí obìnrin òun wo obìnrin. O gbọ́dọ̀ sọ pé báwo ló ṣe wo gẹ́ ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Imagine. Èmi tún máa sọ sọ́ọ̀rì fún ẹ lórí nǹkan tó ṣe. Imagine. Ìwọ ọkùnrin bẹ́ẹ̀ yẹn ni. Dúró ṣọ́bìnrin ló yẹ kó sọ sọ́ọ̀rì àbọ̀kùnrin ló yẹ kó sọ sọ́ọ̀rì. Tó bá rọ̀ wá sọ sọ́ọ̀rì. Imagine. Yes now. Ibo ló ti gbọ́ gbogbo ethics gbogbo nǹkan tó kó sórí ibo ló ti gbọ́. Come on. Imagine as old as you are. O off standard mi. Look at wà kó ṣe ìsọ̀rù as old as you are. Wọ́n máa kó góòdù sọ̀rù. This is off my standard. I don't tolerate this kind of things. I'm just trying to look young for you. Young for me. I'm looking young for you. Yes now. Ó jọ mọ́ pé nǹkan tí mo fẹ́ nìyẹn. Kí ni mo ti sọ? Wàá ṣe nǹkan òdílé sọ sọ́ọ̀rì. Sorry for what, for goodness sake? Is that how you are trained? Oh, please. Òun rán mi lọ sílé nìyẹn o. Madam. Ṣé tí kú sọ̀rì tí mi ò sọ ni àbí mo ṣe ń múra? Kí ni nǹkan gọ́gọ́gọ́gọ́ tó fẹ́ tí mi ò ṣe? Imagine nǹkan tó ń sọ. For goodness sake. Nǹkan tó ń sọ. Ṣé ọ̀dẹ̀ ló fẹ́ fẹ́ ni? So make sense. Ọ̀dẹ̀ ló fẹ́ fẹ́ àtìyàwó ni. Nítorí Ọlọ́run, ọ̀gá mo ti sọ fún ẹ. Mi ì fẹ́ rí ẹsẹ̀ nínú ilé mi mọ́. Kí ni mo ṣe fún ẹ? Mi ì fẹ́ rí ẹsẹ̀. See, bó ṣe wà mi ìgbà nonsense o. Bó ṣe ń wò mí, is it because I'm always looking calm? Jọ nítorí Ọlọ́run. Nǹkan tí máa fẹ́ lóbìnrin máa ń bá mi fẹ́ náà. Nǹkan tí máa fẹ́ lóbìnrin máa ń bá mi. Mi ò lè ṣe sọ́ọ̀rì fún ṣẹ̀ṣẹ̀ tí mi ò ṣẹ̀ náà. You will do things. I've not offended you in this case now. How can I say sorry for what I did not do? Last warning, my friend. Mi ìfẹ́ rí ẹsẹ̀ nínú ilé mi. Tó o jáde. Tí mo máa rí ẹsẹ̀ nínú ilé mi, máa gé ni. Ilé wo ilé tí mo gbà fún ẹ? Mo sọ fún ẹ. Sẹ́mi kọ́ ni mo gbalẹ̀ fún ẹ ni. Ìgbéraga ti pọ̀ jù. Èmi kọ́ ni mo gbalẹ̀ fún ẹ ni. Wọ́n gbọ́dọ̀ tó bá fẹ́ fi mí sílẹ̀ kó sọ wípé o fẹ́ fi mí sílẹ̀. Yé wá tàmọ́ àtàmọ́ o jàre. Yé wá tàmọ́ àtàmọ́. Mi tẹ̀ lọ́wọ́ báyìí sọ. Ṣáàjẹ̀ rí ẹsẹ̀ nínú ilé mi. Wàá ṣàṣì gbé mi délé. Èmi ṣáà ni mo ra mọ́tò fún ẹ. Èmi ṣáà mo ra mọ́tò fún ẹ. Wàá ṣàṣì gbé mi délé. Marriage is not enough. Let me take my at least let me take my what kind of rubbish is this? What kind of my honey, love me jẹ́jẹ́, love me. Mọ́tò tí mo fi ń rà. Ṣé tó pé mo rà lórúkọ ẹ? Kí ni mo ṣe? Ayọ̀ bàbá dẹ̀ dúró dẹ̀ mí ní sùúrù náà. Lutek. Ṣé bí mọ́tò ló wà nulẹ̀ yìí o ò fẹ́ dá mi lóhùn àbí? Lukman. Lutek. Ha. Èmi Lutek ṣe léyìí fún èmi ọkùnrin ẹ máa lọ́rùn o. Lukman Adébíyìnpé ló ń kọlẹ̀kùn ó dẹ̀ mọ́mọ́ ó dẹ̀ dá mi lóhùn ó já mi sójú títì mo láti wọ Uber wá sílé ẹ̀ mo tún kọlẹ̀kùn ó tún dá mi lóhùn intentionally àbí. Lukman lórí nǹkan tí mi ò ṣe lórí nǹkan tó pè mí kọ́ ni mo ṣẹ̀ ẹ́ wá dúró nǹkan tó ṣe fún mi. Abalajọ ara mi rírí èmi náà ń sọ náà ó máa tapátá dìde máa ní ẹ̀ tá bá pàdé ọmọ lẹ́lẹ̀ tá bá gbé sórí bẹ́ẹ̀dì ó máa yí padà sórí ẹni ni níwọ Lutek níwọ mojú ọ̀rọ̀ lárí ìwọ mo rán ẹ lọ sílùú òyìnbó tán ó wá dé ó wá fi pé ó yẹ kó máa treat mi for goodness sake kí ni mo ṣe fún ẹ ó wá change mọ́tò ó ta mọ́tò tèmi rà fún ẹ ó ra èmi ó fi pé mi máa gba mọ́tò lọ́wọ́ ẹ ó sáré lọ tà Lutek wàá gbà tí mo bá ṣetán pẹ̀lú ẹ wàá mọ̀ pa Adébíyìnpé lórúkọ mi níwọ ìwọ ọmọ lẹ́ńlẹ̀ níwọ. Ògọ̀
ara nǹkan tí máa ń sọ fún ẹ. Ara nǹkan tí máa ń sọ fún ẹ. Mi kí ni? Ìgbéraga pọ̀ gan. Ìgbéraga. Yes. Ìgbéraga ó pọ̀ gan. Obìnrin ó máa ń tẹ̀ fún ọkùnrin ni. O ò tí ì fi pride ẹ̀ rílẹ̀. Learning how to be submissive to a man is your greatest problem. In fact, me understand it at all. Like, ṣé obìnrin ló máa ń command ọkùnrin ni àbọ̀kùnrin ló máa ń sọ fóbìnrin nǹkan tó máa ṣe? Wait. Is it because you're older than me? Ló ṣe feel pé o lè máa sọ̀rọ̀ sí mi anyhow? Ló ṣe feel pé you can just do anything you like? Wo tó bá jẹ́ gbogbo nǹkan tó rà fún mi tó ti fún mi láti jọ́ tó ti mọ̀ mí ni. Please, I'm ready to pay you back. Mi lè tolerate gbogbo nonsense. You are too disrespectful. Tí wọ́n bá sọ fún ẹ, màá sọ fún ẹ. And understand this fact. Obìnrin, ó máa tó, even kó máa make millions, ó máa kó owó wá fún ọkùnrin ni. With respect, mind you, ló fi máa kó fọ́kùnrin, tọkùnrin máa mọ nǹkan tó máa ṣe sí. Ọkọ ló lórí aya. You can't tell me what to do, irrespective of the fact pé ìwọ ló ń fún mi lówó. And also, gbogbo nǹkan tó ti ṣe fún mi, lọ list ẹ wá. Má gbàgbé o, kọ́ itemize everything. I want to see it. I'm ready to pay you back. Yes. You take. Yes. Lémi. Ìwọ. Èmi Adébímpé. Yes. Ọkùnrin. Lutek. Kí lọkùnrin ṣe? Lutek. Wàá gbà. One more thing. Wá. See, tí wọ́n bá sọ fún ẹ, jẹ́ kí n sọ fún ẹ. Next time tó bá máa date ọkùnrin, understand pé obìnrin máa ń wà respectful ni. And ṣorí gbogbo gold, gbogbo nǹkan tó máa ń kó sọ́run yìí láì ṣe 50 cents, gbogbo nǹkan tó kó sọ́run yìí, it's not part of what makes a wife. A man does not make you a priority over all these things. And ṣorí makeup tó máa ń wọ̀ yìí, it makes you look older. Like, I mean, very old. See, please, John, Shamalo, ní ẹjọ́ báyìí. Yes. 50 cents. Yes. Look, mirror now. Look at the mirror. Check yourself. Wúra. Dàbí 50 cents. Yes. Lutek. Yes. Èmi. Má kó gold sọ́run. Èmi. Please get out of my house. Èmi. Yes. Má gbàgbé o, lọ́kọ́ gbogbo nǹkan tó ra fún mi, gbogbo nǹkan tó bá látijọ́ tó ti mọ̀ gbogbo nǹkan. You don't give me rules as a man. Please leave. Ṣóbìnrin lélẹ̀. Nonsense. Àǹtí mi, ṣé mo sọ pé bọ̀bọ́ yìí lọ sí UK ni? UK. Kí ló fẹ́ kí n sọ fún ẹ? Ṣé òun aṣọ là ń sá sọ̀rọ̀ mi? Kí ló fẹ́ kí n sọ fún ẹ? Lutek. Kò sí nǹkan tí mi ò fi tẹ́ bọ̀bọ́ yìí lọ́rùn. Kò sí nǹkan tó fẹ́ tí mi ò ṣe fún. Gbogbo irinṣẹ́ pátápátá èmi tí mo rà lélẹ̀. Mo ra irinṣẹ́ títí. Mo ra èyí tí kò nídìí fún. Ó tún gbowó lọ́wọ́ mi. Mo ra mọ́tò fún. Mọ́tò yìí ló fi já mi lẹ̀ lójú títí tó dẹ̀ zoom off. Ládùúgbò gbogbo nǹkan tí mo ṣe fún. Ó wá ní kí n má di Mario sílé Kúnlé. Kò síbi kankan tí mo máa lọ. Kò sí nǹkan tí Kúnlé ò bá ṣe fún mi. Tó sì mi ò lè kúrò nílé. Àǹtí mi. Mo understand. Ọ̀rọ̀ yín dẹ̀ yé mi. Èèyàn máa burú o. Èèyàn máa wicked you. Àdúrà mi wá ní pé ibùjókòó yín kò ní mí lágbára Ọlọ́run. Àmín Jésù. Ọlọ́run á wá fi ẹsẹ̀ yín gúnlẹ̀ sí mi báyìí. Àmín Jésù. Ẹ máa mọ̀ sí lójú ọkọ yín lágbára Ọlọ́run. Ọjọ́ burúkú ló jẹ́ kí ẹ rántí lé mi yìí. Àwọn èèyàn burú. Ṣùgbọ́n wọ́n kéré èrè Lutek yẹn. Wicked. Ṣé wọ́n pẹ́ kò má rí? Kò má rí yìí sìn. Tó bá rí Lutek ń sìn, ó ti gùn lọ́rùn. Bó ṣe ń gbé dúdú, bó ṣe ń gbé funfun, ló ṣe ń gbé pupa. Gbogbo irinṣẹ́ obìnrin ló gbà. Ó ti padà sẹ́sẹ̀ àárọ̀. Tí mo bá ronú nǹkan tó ń ṣe fún mi,
Èpè ni máa fẹ́ ránṣẹ́ sí. Bible yìí ni kẹtẹ́lẹ̀. Bible yìí ìwé mímọ́ yìí ni kẹtẹ́lẹ̀. Àwọn èèyàn ló máa fẹ́ kéèyàn sọ nǹkan tí kò yẹ kéèyàn sọ. Ẹ dáadé ṣe jì. Àbọ̀dé mi náà bá ní kí n tẹ̀lé ẹsẹ̀ fa. Bẹ́ẹ̀ díẹ̀ bá dà mí lóògùn máa fọ́ lẹ́yìn. Ṣùgbọ́n náà ẹ̀ka ṣe bẹ́ẹ̀. Ẹ̀ka ṣe bẹ́ẹ̀. Wọ́n yá báyìí lọ. Ṣé wàá rí pé ilé kúnlé yìí kò sẹ́ni tó lè ṣídìí mi bẹ́ẹ̀ o. Sẹ́ni tó gbọ́dọ̀ ṣídìí mi bẹ́ẹ̀. Mo lè go extra mile lórí ọ̀rọ̀ yẹn. Ṣé àwọn bá mi gbàdúrà? Àdúrà ẹnìkan ni mo need. Kọ́nà jẹ́ kí n lè forí tì í kórì mi má pa. Ṣé àbúrò mi kò pẹ́ sí o? Èmi ò lọ mọ́ ní wíìkì o. Àjókòó ilé mi lè. Kí ló ṣẹlẹ̀? Inú ẹ̀ kàn ń dùn ni. Inú mi ń dùn. Why? Ṣé wọ́n yí pé àwọn pípọ̀ yìí wọ́n ti sanwó yìí. I've been credited. Wait, what? Are you serious? Wow, congratulations. To us. This is huge. Yeah. The 550 million has been paid into my account for the contract. Wow. Congratulations again. Ele pọ̀. Thank you so much. Títí mo náà ṣe bẹ́ẹ̀ mo ṣe kéré. Ṣé o mọ̀? Kí ni mo ṣe? I didn't do anything. Just, anyways, you're welcome. O ṣe bẹ́ẹ̀ rà wọ́n ní àríkà bàbá rẹ̀ gún. Thank you. You're welcome. I will buy you a car and give you the sum of 4 million naira. Irọ́ ni o. Pé ó máa kọ èmi náà. Definitely. Well, Your Majesty, thank you. There's one thing I get to know. You are so full of wisdom and understanding. Onímọ̀ àti òye. Gbogbo nǹkan tẹ́mi rò pé tẹ́mi bá ti rí gain ní 10 million, 15M, èmi ti wà okay. But this time around, I'm seeing times 3 of that. So you really deserve nǹkan kan. Well, thank you. Wá jẹ́ lómi ni, kí ni mo ṣe? Wow. But thank you. Ṣé mo yí pé you are beautiful. Tí ọmọ yẹn bá dá, ká sọ èbó dá. Ọmọ yẹn bá dùn wọ́n, ká sọ èbó dùn wọ́n. You're beautiful, you're smart, you're hardworking, and that makes you who you are. Thank you. Black is beautiful. So they say. And black don't crack. Well, I want some of it. Only by me, ayé máa wà. Kò ní sọ̀rọ̀. By me, ọ̀rọ̀ máa wà. Kò ní sáyé. Àmọ́ èmi, ayé wà. Ọ̀rọ̀ tún wà. You. Part of me. Are you serious? Yes.
fẹ́ pa mí. Jọ, ọwọ́ mélòó ló lọ ń sìn tí o ti fẹ́ kú? Kí ló ṣe? Kí ni mo ṣe gan? Wọ́n bá tí mo ṣe náà ó kọjá kí ni mo ṣe o. Baby, I'm good, but iṣẹ́ ni mo ṣe. Well, thank you, and I know that. There are so many things I really need to teach you. As in, so many things. Tí mo ní láti kọ́ ẹ kó fi lè máa bá mi, kó máa gbé mi débẹ̀, kí mi náà máa high, kí n máa wà okay. You know what? Jẹ́ ká fi gbogbo yẹn lẹ̀. You see, tonight, a máa rán ní ọmọjú mi. Wàá ṣe mí dáadáa, wàá tẹ̀ kan lẹ̀. You take me to cloud 9. That's what I want. Wàá sùn bí bàmí ọjọ́ mi. Màá sùn bí wọn. Of course. Sharon, má gbàgbé nǹkankan. What? I'm a married man. Kò ní possible now, George. Bó ni màá sọ fún ìyàwó mi pé mo fẹ́ sùn. Ó mọ̀ pé mi ò kì í sùn dá. I've never done it before. Funmi, why you like this? Mo kàn ní kó sùn alẹ́ yìí just to make me happy. You know what? Pick your phone. Pẹ̀lẹ́. Sọ fún pé o lè wálé lálẹ́. Jẹ́ kí ìyàwó ẹ̀ délé mi fún tonight. Jẹ́ kí n dẹ̀ máa ṣe tìbí kí n believe àyàn. Could they show up on my work? Of course, pick your phone, make that call, tell her you're not coming home because I need you tonight. That's it. Adekola, báwo ló ká sọ? Mo retí ẹ títí lánàá mi ò rí ẹ. Ẹ jọ̀ọ́, ibo ló ti ń bọ̀? Ilé ni mo ti ń bọ̀. Kí ni nǹkan tó wá ṣe? Nígbà tí mo retí ẹ lánàá tí mi ò rí ẹ, mo retí ò dé. Mo dẹ̀ mọ̀ pé normally tó bá máa sùn ta ó máa sọ fún mi. Tó bá ní wálé wàá dágbére fún mi ṣáà ni. Bá tí mo dẹ̀ dúró tí mo rò pé àmì ò rí àyà mi tiẹ̀ kọ́kọ́ kó sókè. Ni mo ṣe ní kí n wá sí ọ́fíìsì ẹ láàárọ̀ ìyọkọ mi. Kí ni nǹkan tó máa ń ṣe kankan náà? Ṣé o kò ní manners ni àbí o ní thinking faculty? O ti message mi ò respond. O ti pè mí mi ò dáhùn. Tó bá jẹ́ kóbìnrin tó ní brain tó ní sense tí thinking faculty ń ṣiṣẹ́ ó máa mọ̀ wípé mo busy ó ní nǹkan tó wà important tí mò ń ṣe ní. Ó wá ń wá mi kiri. À ń tẹ́ǹgì ìgbà tó débi ìgbà ìdí kí o ti bá mi. Iṣẹ́ pọ̀ ní ọ́fíìsì. Wá jẹ́ nǹkan fún ẹ pé nǹkan ti change ó pọ̀ orí àyè gbogbo ọ̀rọ̀ náà rí gbogbo àbọ̀ kí ló bá mi tí mò ń ṣe so kí ni nǹkan tó ń bá ká so next time má dédé wá sọ́fíìsì without telling me does not make sense and it's not adding up. Má bínú bí tẹ ṣe ṣàlàyé fún mi sìn fi mí lọ́kàn balẹ̀ but nígbà tó máa jáde aṣọ tó wọ̀ kọ́ lélẹ̀ níbo ló ti ráṣọ. Mo jí gbé mi. Orí wáyà tó sá sí ń ta ni mo ti jí gbé. Ìta ọ́fíìsì ni wọ́n sá sí ọmọ mo kàn débẹ̀ mo kàn jí gbé ni. Because o kò máa sọ̀rọ̀ bí ẹni tó daft. O máa sọ̀rọ̀ bí ẹni tó ní brain. At my age, níbi tí mo bá dé, níbi tí Ọlọ́run kẹ́ mi dé, òun béèrè pé bò mo ti ráṣọ. Ṣé o kì í ronú kan tó sọ̀rọ̀ ni? Is there something wrong with you? Má bínú wọn tí ń lọ sókè, má bínú ọkọ mi. If I don't care for you, I won't ask. Care for yourself! Shut your mouth. Care for yourself. Adójútì ni. Jọ. Ṣé
ilé ìlú tí ń bọ̀ tó múra báyìí. ó ń ké ni o. ó múra só gbogbo múra bí rere báyìí. ṣé o láìpẹ́ ni. tó fẹ́ fò ni. ẹ kí ni ìtumọ̀ ọgbẹ́ tó fi ṣe ti aṣọ yìí. design ni. mo dẹ̀ fẹ́ wá fi impress ẹni o. yóò fi impress àwọn tó bí ẹ. àwọn tó bí ẹ ni kò fi impress because o ò ní fi dọ̀tí impress mi. má bínú ṣáà má bínú sí mi mo nǹkan tí mo bá ṣe fún ẹ ṣáà má bínú ṣáà fọwọ́ wọnú má bínú ọkọ mi má bínú ṣó ti jẹun. ṣé mo ṣe ni. ṣó ti jẹun. what's your business with that. kí ni tiẹ̀ mo jẹun mi ò jẹun kí ni tiẹ̀. ọkọ ní kí n béèrè ní bóyá o ti jẹun àbúrò. ṣó ṣáà máa wálé lálẹ́ yìí ọkọ mi you know I love you. I said you can go. I care for you. I love you so much. Love yourself. Oya má bínú. Ṣá má bínú sí mi. Adójú ti mi. Sweetheart má bínú. Jọ̀ọ́ ṣe ti gbọ́. Kó lè bọ́ta. Ṣé máa wá dé lálẹ́ ìṣá? O gbọ́ nǹkan tí mo sọ. Mo ní iṣẹ́ ti pọ̀ ní ọ́fíìsì rẹpẹtẹ. O ṣáà rí pé o bá mi nídìí nǹkan ni. Àbí ṣé kí n mú pẹ̀gì fi kán fún ẹ? Má bínú. Wọ́n gbàdúrà fún ẹ tó gbogbo àdáwọ́lé ẹ̀ á yọrí sí èrè. Àti ibi tó rò àti ibi tó rò. Ọlọ́run á gbé aláàánú dìde sí ẹ. Aláàánú kan tó ju gba aláàánú lọ Ọlọ́run á gbé. I said go! Ó lè bọ́ síta. You gotta walk on yourself, my G. Ìgbà tí gbogbo ayé bá ṣuṣẹ́ ni kò máa jí. I know love can still work things out if we so care. I know love can still find a way if we so care. My brother, for that year, Ogurojo, ó dáwọn àpàdánù. Ẹni lẹ́kùn méjì, àpàdánù gbogbo wọn. Marriage is not enough. Babe, ṣé o enjoy ẹ̀? Torí tún yàtọ̀. Enjoy kí ni? Ìbálòpọ̀. Fun. Mo enjoy it. Ìwọ àti Tàrẹ́jọ ní fun. Yeah, tell me. Is there something wrong with you? Jọ mo fẹ́ bèrè nǹkan kan ní ọwọ́ ẹ̀. Ṣé o mọ style mi ṣe? Àfi sùn gbáyà ajá. Àfi kò sùn bí ọmọ ajá. O mọ style mi ṣe. You are not romantic. You are not sexy. Ní o da àwọn trick tó bí mi máa ń ní tó pé when you are having sex kọ́kọ́ fọ́ pa ara ẹ báyìí o gbọ́dọ̀ mọ̀ pé yes gbogbo bí o máa ṣiṣẹ́ ni. Tó kí ni kò tó mọ̀ ṣe yọgan do you know how to mourn? Oh baby, easy baby. Ayi. O ṣe ní ayi. Is there something nǹkan ṣe ni? Ṣé nǹkan ṣe ni? Jọ ṣe mọ any style? Like scissor style? Scissors. Yeah. What about doggy style? Doggy. You don't know? French style ńkọ́? French. Yeah. French style. Àti kékeré mi ti lọ France mi gbọ́n mi. Kede style? Kedes. What about animal style? Hey, you kí ni kò tó mọ̀ ṣe gangan? Ọkọ̀ sùn síbẹ̀ bí igi. I was doing the work. You're basically not doing anything. Mo bá ṣe mourn. Wà romantic. Wà sexy. Àwọn tóun tó jẹ́ pé tó bá jọ ṣe orí kọrin tó bá rí mic. Yeah, but mo wà kékeré mo wà ní choir. I was a choir minister. Mo lè kọrin ìwé wo ló fẹ́? Praising the Lord. Tó gbá yàbí. Ẹni tí ò rí mi kò rí nǹkan kan. Ó ṣe ọkọ mi. Ẹni tí ò rí mi kò rí iṣẹ́ Ọlọ́run. Ìrìn ẹ̀. Ọ̀rọ̀ iṣẹ́ ní orí bẹ́ẹ̀dì. Kí ni kò tó mọ̀ ṣe gangan? I want to know. Bọ́ kọ́ mi tó bá kọ́ mi màá mọ̀ ọ́ ṣe. Ṣé gbogbo àwọn style ṣọ́ṣẹ̀ṣẹ̀ jáde ni? Màá mọ̀ ọ́. You are such a disappointment. Kí ṣe ni mo fẹ́ fún náà? Why
why are you so dense? Thinking faculty 0 to 0 ni. Ṣé kò fẹ́ sí ẹ? Kí ni kò tó? See, the problem is, what lè sọ fún mi? Mo sọ tó nígbà tí mo fi fẹ́. Àwọn young girls wá, àwọn tí ò ta àwọn 2 years interval wá. Jọ, how old are you? How old are you to sọ èdè arúgbó ọ̀sán gangan? Àwọn ọmọge sáré jáde yẹn. Ìdíwọ́ máa ń rojọ́ tó máa speak in tongues, tó máa experience future, tó ògbóyìnbó máa gbóná ní báyìí. Ìdí òrojọ́, ó ní standing ovation. Mo dẹ̀ gbà pẹ̀lú ṣùgbọ́n ẹ. Mi ò bínú. Kó tún débí kó tún ṣeré, ó mẹ́rẹ́ ṣe. Kò sí nǹkan tó mọ̀ ṣe. Scissor style ò lè ṣe. Doggy style ò lè ṣe. French style ò lè ṣe. Kidex style ò lè ṣe. Animal style ò lè ṣe. Style orí ọmọ ṣe lórí pápá. Ó tún mọ bó ṣe ń kọrin. Bí tó ṣe gbogbo nǹkan ni mo gbà. Tí yóò bá tiẹ̀ mẹ́rẹ́ ṣe, at least mọ bó ṣe ń kọrin. Mọ bó ṣe ń kọrin. A máa fi kan kẹ́kọ̀ọ́ ni. Sọ́wọ́ orin tó fẹ́ fún mi máa kọ́ mo lóhùn orin. Ibi ẹ̀sìn mi dé. Orin tó sọ kọ́ nìyẹn. Àdúpẹ́. Kò tiẹ̀ ní brain. Just once this time around. Àdúpẹ́. Ṣé bí mo ṣe gun orí ẹ̀ pẹ̀lú nǹkan tó máa yá rẹ̀? Ìwà ètò ṣe wọṣọ dúdú. Ìwà ètò ṣe wúwo máa yà. Àjọ wà ní orí bẹ́ẹ̀. O tún wúwo máa yà. Why? Mo fẹ́ bẹ̀ ṣàǹkó ni. Ní kí ni àti ẹ̀jẹ̀ ṣàǹkó? Mo ti ṣe àwọn fẹ́ o. Má bínú. Mo ti gbé ìgbọ́ ilé egun. A very wrong decision. Hakeem kò tó ń ṣe náà. Ṣé o ní brain ní o kọ̀ọ̀kan ní? Abẹ́ ìṣe kí ni náà tó ń sìn? O sweat ibi òyọ̀. Ó dí gágá ni. Ó jẹ́ wá omi. Bí ẹ bá fẹ́ ṣe ń gbà ni a máa gbómi sẹ́gbẹ́ kan bẹ̀ yẹn. Bọ́kẹ̀tì kan máa dì báyìí. A máa yàlù síbẹ̀ ni. Babe, má bínú. Ó dẹ̀ kọ́ mi láwọn dọ́gì àwọn scissors àti fáńṣà ètò sọ. Wá padà sí ilé yín. Ọmọ wa kọ ẹ̀ ń bẹ̀. Adójútì ni ọmọ. Bóyá má bínú. Má bínú. Má ṣe dọ́gì. Marriage is not enough. Ṣé takuntakun ló sì. Okay. sí nǹkankan. Kò sí nǹkankan. Mo ti lẹ́nu àwọn scissors tó sọ yẹn, viscous. Mo ti lẹ́nu doggy. Mo ti lẹ́nu jókòó léṣo. Mo ti lẹ́nu ilé náà. Wọ́n máa ṣe mo ti lẹ́nu. Stop all this. Baby, oh yeah. What is wrong with you? Why tó ṣe bí ẹni tó ṣépè fún? Why you just being stupid? Who dàgbà who dànù? Òyìnbí, ó sọ̀dọ̀. Sorry, kí n tún wọ́n pàtí tó kó sẹ́yìn ara. What's the meaning of all this?
I'm sorry. Google more research how to make your husband love you. I'm sorry, kí n mú adala, kí tí má dẹ̀ ti rí ẹ kí n ṣe báyìí. Má bínú jọ̀ọ́, má bínú. Àṣefẹ́ ni wọ́n yóò. Àdójútì ni ọ̀rọ̀ yẹn. Obìnrin tó fi ń ṣépè fún obìnrin wọn. Kò mara mu. Kò useless. Kò ugly. Kò dirty. You stinks! Marun. So this is how to attract a man. Romania ni Romania ni. Kò kí n tarnish, kò kí n bó Romania mu. Will you shut your devil speaking for second mouth? How dey bó síta àwọn méjèèjì tí wọ́n tó ẹ? Àwọn tó ju èlò ló bó ṣe múra. Bó ṣe ń ṣe ayé wọn. Ìwọ ò dá, ò mara mú, ò dọ̀tí, ò ń rùn, ò níwúlò ọkọ. Mo kábàámọ̀ pé kí ni mo fẹ́ fún. A very useless human being. Small. Kí ni wọ́n tó lè ṣe mi? Ṣé wíìgì ló dé? Vietnam Vietnam. Are you sick upstairs? Rashes ni obìnrin yẹn, mo dọ̀tí, gbogbo yẹn ṣe rí yamayama. Èmi tí mo jọ́kùnrin, wọ́n rí mi. So kept! Why you so unkept? Ó dọ̀tí, ó ń sọ̀rọ̀, ó ń rùn. Adójútì ni ọmọ, tíyàwó ní ìwọ yìí. Wọ́n tó ríra dáradára, tó rí dèrèdé. Wọ́n wá àwọn ọmọ tí ò tẹ́, tó bá wọ̀kọ̀ tó wá skin báyìí, tó bá wọ̀ báyìí, tó bá jókòó báyìí, gbogbo ẹsẹ̀ wọn, gbogbo tọ́ wọn, wọ́n máa speak in tongues ni. Skin wọn máa rojọ́ ni, ojú wọn máa sọ̀rọ̀ ni, hips wọn máa rojọ́. They are boom stocks. I will learn. I will do my body. I will do. Do whatever it takes. Tó bá jẹ́ BBL ló máa ṣe kó lọ ṣe. You are so dirty. Má ṣe BBL, má ṣe. Wájú gbà ẹ̀yìn gbò. Ẹsẹ̀ báyìí, ikùn báyìí. Kí ló kù? Kí nǹkan tá à ń fẹ́? That's so unattractive. Ìyàwó obìnrin ni wọ́ọ̀yì. Old cargo. Obìnrin yamayama. Obìnrin ni wọ́ọ̀yì. Tó bá ń pè àwọn obìnrin àti tó bá ń pè obìnrin ni wọ́ọ̀yì. Sorry, Just take a good look at yourself. Wọ́n rẹ̀ dáadáa obìnrin ni wọ́ọ̀yì. Ó yọkùn, ó yọjí, skin yẹn ò dá, ojú ògùn régé. Ìfò ní gbogbo ojú ẹ̀, òun ẹ̀. Very stupid thing. Àwa dúró síbí, ó ń ṣe báyìí. Ó ń ṣe báyìí. I caused the guy to meet you. Our brains we go faster. I don't care to bacha. Ìyàwó ilé ìwọ mò ń bá wí. Ìkànnì mímọ́ ló bí Africa magic. Ó ti tẹ̀lé yẹ kí ṣe bí owó ká máa jí. You gotta walk on yourself máa jí. Ìgbà tí gbogbo ayé pàṣẹ ṣe ni kò máa jí. I know love can still work things out. What can I do? I'm sorry. Ẹ̀bùn ìwọ dẹ̀ ló ní kí n mú abá ìwọ ló ní kí n mú abá ẹ̀bùn ìwọ ló ní kí n mú abá mi ìwọ ló ní kí n wá ṣù Funmi, I'm sorry. Má bínú jọ̀ọ́, má bínú, ya mi ò ní ìwọ mọ́. I'm done with you. Màmí ń pàjùbàrà iṣẹ́ ṣe ò jẹ́ gbádùn ó tún wá fi mí mo fi rẹ́ra báyìí màmí ẹ ṣe tí ń wọ́ tẹ̀lé mi. Ṣé máa wọ́n tẹ̀lé lọ́wọ́ ẹ̀? Apá. Oh, T80. Yeah, the real age me is just 79 years. 79. Bẹ́ẹ̀. Daddy gba ọlẹ ti rí doctor last. Nǹkan kan ṣe mí ṣákàlà. Ẹ wà okay. Mo wà. Ìjìnlẹ̀ kan wò la bá ń sọ̀rọ̀ pé kọkùnrin dúró síbẹ̀ kó lágbára. Number 1 ni. Ọjọ́ wo lẹ ti tewé tebo? Lọ́nà wo? Because bó ṣe ń gbé wòlíì lẹ ń gbàfà lẹ ń gbélé bọ́lógún. I don't understand all this now.
o lè understand. Kò sí wàhálà tó bá dé ìsinmi òun ni màá mú wálé fún mi. Bọ̀dá tí wọn náà bá mú àgbàlagbà wá nílé yìí, màá sùn jẹ ni. Ọkọ gidi ni kọ́lọ́run bá mi ṣe fún ọ lámì. Wọ́n má fẹ́ bàbá ẹ̀ lọ́kọ. Ọjọ́ ṣọ́ra fún kéèsì kéyìn arúgbó má yọ sí ọ lẹ́nu. Màá fìfẹ́ ńlá. Ọlá! Feranmi. Ẹni tó fẹ́, how much do you love him? Very, very much. Ṣọ́nífẹ̀ẹ́ gan-an. As much as you love him. Yes. And you're sure about that. Very. And then go ahead. Go ahead. Marry him. Do anything. Marry him. Má wà lẹ́yìn ẹbí kẹ́ni. Má wà lẹ́yìn ẹbí kẹ́ ma. Ìbáṣepọ̀ ìdámi lórí àwọn ìdámi lẹ́yìn ọ̀pátá. Gbogbo ọ̀rọ̀ kò bá kún gbé àwọn ènìyàn sọ sí. Ìbá bá ti fún mi, ìbá ti máa ṣe mọ́ mi lára. Ṣé ìgbà fẹ́ jẹ́ kí n fi ẹni tí ọkàn mi fẹ́? Mummy, ẹ máa fọjọ́ sọ fún mi ni. Ọ̀fẹ́ ni píláyẹ̀sì. Bẹ́ẹ̀ni, òní mi ni. Àwọn kẹwàá la etí yín dàda kẹgbọ́. Ó là. Àti tí ò jẹ́ àrẹ̀mú bo olóòṣà ẹ̀mí ọlá mi lọ́wọ́. Ó wá kó bàbá ńlá kó bàbá ẹni tó máa. Ẹ̀mí ẹ̀ ò ní pàdé mọ́. Akọ́kọ́ má jẹ ṣèṣe àfi ṣàwádànù ní mẹ́ẹ́. Kí ló tiẹ̀? A ti dọ́ta sẹ́gun. Èmi àti. Ó ti gbà yẹn lọ. Òṣàdàbí òun o. Ìbálé la fi mọ obìnrin tó dákun. Kọ́láwọ̀lù, dákun kí ni mo gbọ́ tó sọ́nsìn? Ọkọ̀ wa lọ́mọ. Kí wọ́n lọ ọmọ ilé rẹ̀, ó fẹ́ fi iṣu rẹ̀ jẹ́ ipò mi àbí? Ó fẹ́ dá mi lábẹ́ ni. Téèyàn bá máa sọ baálé nù, adùn ibẹ̀ ó pọ̀ jù nira ẹ lọ. Tí n bá wá ṣèwádìí, tí wọ́n bá jẹ̀bi ikú ni o. Ọlọ́run ló mọ ohun tí ọmọkùnrin yìí ṣe tó fi ń lè mú báyìí. Dájúdájú ó ti fọwọ́ padà baálẹ̀ lójú. Ó ní láti dá tú. Ẹni bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí, ó di dandan kójú ẹ̀ rí nǹkan tẹ́nìkan ò rí rí. Ó possible kò jẹ́ pé ọkọ first child tó máa jẹ́ mi ló máa padà jẹ́ baálẹ̀. Ẹ̀yin àgbà náà lẹ pé ìwèrè gbáyà rẹ létí ọpọjọ kúrò tí pé ó pé ìwọ ló yẹ o. Káyọ̀ tẹ̀gàn kú obìnrin rẹ̀ wà á pọ̀ jù ọjọ́ bó lẹ ṣe sọ̀rọ̀ báyìí. Ṣé ẹ mọ̀ pé èmi àwẹ̀lé mo rẹwà obì mi náà sì tún rẹwà. Sọ mọ̀ pé inú mi ò dùn sí àwọn ayàwòrán tó wọnú ìlú wa wáyé. Níṣe ni gbogbo àwọn omidan ló wá lọ́n ṣe fòtòfòtò tó ń tẹ̀lé wọn kiri tó ń wọlé wọn. Ìbọn tẹ́ ẹ fẹ́ yìn ò lè yìn. Ẹ lè yìnbọn mọ́ mi kó wọlé. Èmi lẹ ń dojú bọ ọkàn. And these people are a bunch of illiterates. Imagine that old woman come on ẹ kámẹ́rà ìbọn mo fẹ́ shoot àwọn fẹ́ yàn àwọn pa. What's that about? Ẹ mọ̀ mọ ilé lábúlé wa. Akọ̀wé jọ̀nà. Ọ̀rẹ́ yín kiri sófà nǹkan. Tó rọ́mọ àwẹ̀ léhùn, ìkọ̀lẹ́kọ̀ tí ó mọ̀ pé ojú kòkòrò òun ló bọ̀ òun jà. Kí láwọn ènìyàn ń gba ìgànnà? Àwẹ̀lé o. Yìí fi akọ yìí fi pàlú ìjẹ. Pọ́pọ́. Kíre? Òkú làwọn eléyìí. Lórí tàbí tàdé yìí, dákun, kí lọ́nà àbáyọ? Ǹjẹ́ a lè rí àwọn omidan nínú ìlú wa ẹ̀ tí ìbálẹ̀ ṣì ń bẹ lára wọn? Kí ló wá dé kí ló lè tó ìyá mi? Sórí òfin ìlú wa yìí, obìnrin ò gbọdọ̀ fara sílẹ̀ débi tí ọkùnrin kan wá dédé jábàálẹ̀ ẹ̀. Ṣé ẹ gbọ́? Èyí tó bá ti ya lábẹ́nu yín kó tètè sọ̀rọ̀ o. Bí ìtẹ̀yìn ọmọ mi kọ́ o. Òòṣà yóò gbẹ̀jà àwọn ọmọ rẹ o. Ó mú àwọn ará Èkó atọ́ni ni wọ́n ń fún tí ó da fi gbóhun tó da lọ́wọ́ ẹni. Láti bo ilẹ̀ fẹ́. Bí wọ́n gbà tẹ́mi kọ́ láwọ̀ ní òbá tí mú pinnu mi ṣe lórí rẹ̀, ọ̀ ìtì kù. Marriage is not enough. Iṣẹ́ takuntakun ló ṣe to see the result. A kì í réwu lọ́sàn-án. Ṣé ò sí tí mo rí yín o ìyàwó mi? Uncle Donald. Mo wá rí. Ṣé chọ́ọ̀chì lẹ́gbàdé bí ni àbílé náà lẹ ti ń bọ̀? Rárá o, ilé mo ti ń bọ̀. Ilé lẹ ti ń bọ̀ báyìí? Ilé mo ti ń bọ̀. Ó wonderful, kò sí wàhálà. Ẹ̀rọ àṣẹ kò wá sí kò sí o. Uncle Donald, ọ̀rọ̀ ọkọ mi mo wá fi sùn yín. Kúnlé ti change. Kúnlé ti change gan-an. Mi ò dẹ̀ ṣẹ́, mi ò ṣe kankan fún. Kúnlé kò dédé change sí mi ni. Ẹ wo, tí n bá gbégbá,
á ní mi ò mọ̀ gbé tí n bá gbàwó á ní mi ò mọ̀ gbé kò sí nǹkan kan tí mo lè ṣe fún Kúnlé mi ò mọ̀ ṣe náà ni Kúnlé ò dé rí báyìí tẹ́lẹ̀ all of a sudden ó kàn change sí mi ni ewo Donald ewo Kúnlé ó máa ń rí mi bí ìgbẹ́ ni in fact ó kórìíra mi mi ò dé ṣe nǹkan kan fún mi ò ṣe nǹkan kan fún Kúnlé ọmọ Donald mi ò ṣe. bọ̀bọ̀ yìí ládùúgbò bí ṣe máa ń bá sọ̀rọ̀ tó I'm telling you honestly I talk to this guy mo máa ń bá bọ̀bọ̀ yìí sọ̀rọ̀ gidi o ẹ wò ìyàwó mi ẹ̀yẹn dáadáa mi just don't worry èmi máa handle ẹ̀ máa bá a sọ èyí tó ń jẹ́ òkodo ọ̀rọ̀ nítorí náà bá dẹ̀ sọ fún mi I'm promising you that I will relate it back to you. Donald ti sọ wípé mi ò mọ ara mú ṣé ìmúra mi ò dá ni. ẹni bá rí irú yìí tó sọ pé òun ò rí ọmọbìnrin olúwẹ̀ ojú ẹ̀ ti fọ́ ni complete fine woman ni tẹ́ẹ̀dẹ̀ níwà tẹ́tú lọ́ọ̀yà ẹ má wọ̀rì mo ń sọ̀rọ̀ pé mo rójú yín o I'm not in charge of kéèyàn máa jantọ́ọ̀kì o and I don't want you to start thinking of everything so ti mọ ìyàwó mi ìwọ dá mi dá. ẹ bá mi bá sọ̀rọ̀ mo love ọkọ mi mi ò dẹ̀ fẹ́ lose. please. mi ò lè mú mo sanra ikùn mi tóbi mi ò kí mú. ẹ fi yẹn lẹ gbogbo ètò gbogbo àwọn ọmọ jẹ sí yẹn irọ́ ni ìyàjọ́ sì kò sí nǹkan kan tó wà ní ẹ̀yìn ebi àwọn gbàdúrà obìnrin kó gbàdúrà rú pẹ̀lú gbogbo tọ́lọ̀ fi ṣe ẹ tún níwà rẹ̀ ṣe mo rò pé orí ẹ̀ ti dànù ẹ má wọrí ṣẹgbọ́n ẹ ká mi ẹ má wọrí wọ́n kàn wáìnì ní ẹ mọ̀ kó bọ́kùnrin yẹn ń ṣe nìyẹn ó ń wáìnì ní ẹ̀dẹ̀ iṣẹ́ onídàgídíjàgbọ́n ẹ má dùn ún ṣe ẹ smile ìyàwó ti gbére. Marriage is not enough. Ṣé wà okay? Ẹ má bínú pé mo dá yín dúró, mo wá tẹ́sí ọkàn nínú lẹ́yìn. Let's not forget new instructions. Okay. Wọ́n ní weekend yìí, Saturday to be precise, pé correctional home tó wà ní Awuyaya la máa lọ. So get everybody prepared. Ẹ jẹ́ kí driver yẹn náà wà rẹ̀ ẹ pè àwọn tó kù. So by Saturday, we're going. Oh, why weekend? A lot of our staff know pé weekend yẹn náà la máa fi ń sinmi now. Bóyá kó jẹ́ weekend now. Kò sí ẹ̀ta bẹ́ẹ̀ ṣe sí. I have no choice. Ọ̀rẹ́ mi, the instruction is from above. So who am I? Kò sẹ́ni tó gbọ́dọ̀ yẹ ọ̀gá ló sọ pé Saturday ní ká lọ. So nígbà tẹ́ni tó ní nǹkan ní ká lọ Saturday, so kí la gba salary fún tàbá nílé yìí sí kọ́ọ̀lù. So ẹni tí ò bá tẹ́ lọ́rùn bóyá kó jẹ́ kí n mọ̀. I'm still open for tendering of your resignation letter. Kò sí wàhálà ọ̀gá, ìmú àwọn pẹ̀lú Saturday yẹn. Mi fẹ́ lù sí iṣẹ́ mi ṣá. Ìwọ ńkọ́? Kò sí nǹkan tẹ́ bá sọ sọ àmú wa pẹ̀lú 100% ṣe. Then mi ò rí tó sí tèmi. Ó sáré lọ ṣe nǹkan lé, kò sí lára. Ṣé torí ẹ ló ṣe ń dá mi náà ló ń ṣe báyìí? No, it's not compulsory. If you're not interested, you can let me know. No, kò rí bẹ́ẹ̀ sàmú kan wò pé weekend yẹn la máa fi ń rest ni. Okay, what do you expect me to do? Sọ fún tó sí tèmi kó pè mí. So, see you on Saturday. Weekend yẹn la máa fi ń sinmi náà. Weekend. Ìṣe gbogbo ilé ìbá ìsìn. Weekend báwo? Láì gbogbo olùkọ́ báyìí. Ó ti ń bọ̀, babe. Mo ń bọ̀. Oúnjẹ ò ní pẹ́ jiná. Padà wá sí wa. Ìgbà tó mọ̀ pé oúnjẹ ò tí ì rẹ̀dí. Kí ni nǹkan tó ní kí n máa bọ̀ dání fún? Kò ṣe kí oúnjẹ ò tí ì rẹ̀dí. Jẹ́ ti rẹ́dí kọ̀ọ̀kan kí omi gbẹ ní ráìsì mi. Still ti ready, máa bọ̀ wọ́n sí. Kò ní ẹgbẹ́. So rice tó ń sè gan ò tí ì jiná. Omi fẹ́ gbẹ ń bẹ̀. Ni o pè mí pé kí n máa bọ̀ dání. Shut your mouth. Shut your devil speaking for second mouth. Wọ́n ṣe pè fún ẹni. Ṣé o ṣe pé wà ókè? Wá kí nǹkan tó ń ṣe ẹ náà? What is wrong with you? Why tó fẹ́ sọ mí di wèrè? Dúró náà, ṣé kitchen náà ni wà tó fi múra báyìí? Yóò múra báyìí, yóò borí gbogbo ẹ̀pá báyìí. Ṣé o ti wẹ̀ ní àárọ̀ yìí? Mi ò tí ì wẹ̀.
Tí ìwé tó pé mo fẹ́ tètè wá sóúnjẹ ni, àmọ́ mo brush ẹnu mi. Òun gbogbo ìdọ̀tí tó wà ní ara ẹyin, o fi wọ kitchen, tó fi ní òun ṣe rice, òun bàbọ̀ ẹyin, òun ṣe gbá. Òun gbogbo ní dọ̀tí ní ìwọ̀n. Òun gbogbo ní dọ̀tí ní ẹ. Mi mọ̀ bí mo ṣe fẹ́. Oh, we're capable àti ṣe anything, you're so useless. I cursed the day I met you. Tó bá tún sọ pé kí n má bínú bẹ́yìn, tí n bá fọ́ orí ẹ̀ kó pe ní ọmọ à. Tún sọ alter a statement tí n bá fọ́ orí ẹ̀ dànù, sọ pé kọ́ ni mò ń jẹ́. Is there something wrong with you? Are you being possessed? Wọ́n ṣépè fún ẹni. Wọ́n pé lálẹ́ àná, ó ní kí n bẹ́ẹ̀ massage ẹ̀, kí n massage ẹsẹ̀, kí n bẹ́ẹ̀ fa toes ẹ̀, kí n massage ẹ̀yìn ẹ̀. Ìgbà tí mo ṣe yẹn tó ń sọ fún mi wípé apá ń dùn ẹ́ pé kí n bẹ́ẹ̀ wá apá ẹ̀ látẹ̀yìn kó tó mú mi pẹ́ sùn tí mo fi fẹ́ jí nìyẹn. Ṣùgbọ́n ẹ̀sìn yẹn ti fẹ́ jiná jẹ́ kí n kàn lọ bẹ́ẹ̀ bí ṣe ń bẹ̀ sọ̀rọ̀ kan ti jiná àti gbẹ mí. Sorry at this point. Mo ti jókòó, mo ti ro gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn. Because o ti fẹ́ máa fún mi ní trauma. Mo ti fẹ́ máa ṣe bí ẹni tí ó ní gángan. Mi ò ní peace of mind. You are frustrating me. Kí n má bàa pààyàn. So I made a decision. O máa fún mi ní space. O máa kó ẹrù rẹ̀. O máa bọ́ta. Bá fún bíi 2 weeks or 3 weeks. Tí n bá ti get ara mi padà, I'll put a call through and call you to come back. Ọkọ mi, èmi mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gan, mo tiẹ̀ kí n fẹ́ rí mi, ò kí n fẹ́ fọwọ́ kàn mí, mo ti ń rí tètè. Kẹ́kọ̀ọ́ nǹkan tó fẹ́ náà nìyẹn, máa move sí boys quarters. Tọkùn ẹ̀ bá ti balẹ̀, tó bá ti dáríjì mi, bàdẹ́ ni kí n move padà wá sí main house. Ìyẹn ò ṣe problem, kẹ́kọ̀ọ́ nǹkan tó máa jẹ́ kí inú ẹ̀ dùn nìyẹn. Má ṣe ọkọ mi jọ̀ọ́. No. Má get it wrong. To wá one boys quarter, it's still the same thing. People wà nínú main building. All I want is my space for my sanity. For my sanity, I just want you to take your things, pack your things, and move out. Ṣé o yà wèrè ṣá? Ṣé o jà wèrè ṣá? Tí wọ́n fún wọ́tà nínú ìlú ìbátúká ni, ṣé o jà wèrè? Why are you begging me? So why are you begging me now? Tó wọlé mẹ́tọ́ òkè? Oh my goodness. I said I want you to go! Ọkọ mi má yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ mi jọ̀ọ́. It's come a long way. I'm sorry. Anything I've done, just forgive me. I will change. Oh my God. Mo fẹ́ tó ṣẹ̀dá ayé àti ọmọ fi bẹ̀ jọ̀ọ́. Mi fẹ́ ṣíwá o. Mi ò dẹ̀ fẹ́ ṣímú bí. Mi ò dẹ̀ fẹ́ ogun murder case. So I want you to pack your things and move out. And I'll call you when I'm ready. Stand up. Stand up. Mi ò ṣù lélẹ̀ yóò jẹ́ ti jiná jẹ́ kí n lọ gbé wá. Go inside. Pack your things. When I'm ready, I'll call you back. You come back. Go inside. Pack your things. When I'm ready, I'll call you back. Go inside. Pack your things. When I'm ready, I'll call you. Go inside. Pack your things. When I'm ready, I'll call you. Go inside and pack your things! Don't you see me, Omo? She's alone. What we see is what we go after. That battery, our brains, we go faster. You cannot overload a chapter. Ojeloko, I don't get to bachata. Ìyàwó ilé, ìwọ mò ń bá wí. Kíkọ́ ni mímọ́ ló bí Africa magic. Ó ti tẹ̀rí yẹn kì í ṣe bí owó ká magic. You gotta walk. Welcome to my small abode. This is my small home. This is my main sitting room. I have 3 bedrooms upstairs. Mo ní visitors bedroom kan bẹ́ẹ̀. My kitchen is there. Mo ní lobby, mo ní resting room. And if I mo ti máa ń go away time with me and my guys to power around. So sometimes if I feel browse, we are doing 1 or 2 things. This one man jókòó sí nìyẹn, that's my corner.
So this is my house. Oh. Is it beautiful? Yeah, it is. It is. You really have a nice place. Oh, thank you. Thank you. So, báwo lè ṣe wá ṣe tí ìyàwó ẹ̀ fi lọ just like that? Mo kàn sọ fún yín pé kó move out náà ni. Ó dẹ̀ move out. I said I want my space. It's as simple as ABC. Oh girl, just like that. Nǹkan tí n bá bá sọ náà ni ó máa gbọ́. So it's my house, it's my decision, it's my role. You're right. Abi? Or you have an injury with that? No, that's no problem. You sure? Okay, I lost my wing. So another thing is, we are probably toward the next week. To mind. You can just move into this space. Kajo might be take your party. Are you serious? 100%. Are you sure? 100%. Wow. That's a great idea. I'm really, really grateful because with that, I'm all yours 100%. So I'll take that for a yes. Yeah. Okay, good one. Wouldn't got to be right. Ṣé kí n kọ́kọ́ fi yàrá mú ìyá ló kí n fi kitchen mú? I know what you're doing. Gbogbo kan sọ fún mi. Move in the bedroom. Oh, dear, thank you. I'll put this in the Let's go to the kitchen. Abi, kitchen, okay. Ìwọ máa ṣe fòyà, àyà mi tẹ́ndà lọ fà ó. Pẹ́ bóyá ọmọ yé wa. Babe, hope you're satisfied. Ṣé mo bí ẹ débẹ̀ tán? Sorry, kí n má parọ́. No. Sorry, mi ò like ọkùnrin kó bá mi ní àjọṣepọ̀ bẹ́ẹ̀ yẹn kó kọ́ ṣe gbalasa bẹ́ẹ̀ kó dry kó má tiẹ̀ sí spices kankan kó kọ́ ṣáà ṣe thinking pé òun ti ṣe nǹkan. No, I don't like it like that. I don't like dry. No. What are you trying to say? Nǹkan tó ń sọ yé mi. Ṣé mi ò perform tó ní àbí I don't get. See, kò ṣe pé kò perform bẹ́ẹ̀ yẹn. Mi ò like dull people. I like my man. Kó wà man enough. Kó mọ̀ kí èèyàn wà ní relationship kó wà spiced up. Kí gbogbo ẹ̀ kọ́ mọ̀. You know what? Ṣó ní belt? I'm sure. Okay. Ó dà pé yẹn máa dà. Let me have it. Kí n bẹ mú belt o. Exactly. Oh. Okay. Belt. What do you use belt for? Exactly, Sherry. Me, I don't like things just going like that. When me and my man, tí a bá jọ wà ní orí bed, tá jọ ní nǹkan pọ̀, mo kò like kókó fún mi ní. Exactly, you see, sound yẹn nìyẹn, bí mo ṣe fẹ́ máa dún nìyẹn, bí mo ṣe fẹ́ kí n máa pariwo nìyẹn, kí gbogbo ara mi mọ̀ kó nà mí, kí n ní bruises ní gbogbo ara mi, kí n feel ẹ̀ ní gbogbo akínyẹmí ara mi, ó mọ̀ kí n kúrò bíbà, kí n wá délé kí n mọ̀ pé yes, for days mo rántí ẹ̀, mo feel ẹ̀, that is it, wàá nà mí. You take belt, wàá fi nà mí dáadáa, máa pariwo, wàá gá mi lọ́rùn, wàá sí gbogbo ẹ̀, máa feel pé yes, mo wà pẹ̀lú ọkùnrin. Oh, Shemi. So why did my mom boss money didn't have built in it? It's not hard enough. Don't be like this now. I'm dull now. I'm bring it down. Me ní kó lọ me. O mi pé tí mi àti ẹ tá bá jọ ní nǹkan pọ̀, tá jọ wà pọ̀, tá jọ ń ṣe nǹkan pọ̀, wàá nà mí kí n lè feel mo like kí n fẹ́ ọkùnrin tó wà man enough, tó lè spice nǹkan up. To get, kò ṣe pé kó dull. I don't like dull people. Me àti ẹni ẹ a lè jọ ṣe, a lè jọ lọ. Ó ti get. It's not that kind of this thing. Ọmọ bí kébì àtẹjọ wà nílé nsìn, you get. Instead tí mi àtẹkọjọ máa ṣe nínú yàrá, wà kọ́ mú mi mọ́ kitchen. Àbí ká jọ wà ní sínú kókò bò mí ni. Àbí kókò mú mi lẹ́nu staircase, you know, just random places. Inú kitchen, lórí chair, inú ìwẹ̀ ìfàtà lè ṣe ní tàgán. Not just coming here and no, I don't like it. Tó bá mọ mi yóò ń kọ́. No, tó bá mọ mi yóò ń kọ́. Ó ní kí n gà yín, tó bá gẹ̀rẹ́ ohun tó bá yọ collapse ń kọ́.
goodness. Oh no, at me my head now. What kind of ex? Don't be like this now. Báwo ni ṣe fẹ́ you? Báwo ni ṣe báyìí now? Are you not man enough? Monica spice and go up, can explore, can take it to the next level. Not all this. Goodness. Oh, sure. People go to part time today. Nǹkan wà tí mo ní yí pẹ̀lú ẹ̀gàn. The beating part. I can't. Surely yẹn gangan ló wà very very important. Beating part yẹn gangan ni mo fẹ́. Because mo máa feel ẹ̀ máa mọ̀ wípé kí wọ́n ló kó ga mi lọ́rùn mo kí n máa pariwo choke me daddy. Those are the things I want. Those are the things I want to hear. Tí bá guy ní ọ̀run, would you be able to break? Don't do my spirit. Why are you like this? Ṣé mo ti ṣe nọ́mbà mi? Ṣé mo ti ṣe àwọn fẹ́ràn? Kí mo fẹ́ ṣe báyìí? This guy is not as spicy as I think. Kò spicy rárá. He's not adventurous. But I really like it gan. Like someone that has everything. Ká máa lọ. Ibo ni ẹ? Àwọn tó ṣẹ̀yìn ni ká lọ bá tí wọ́n jẹ́ pẹ̀lẹ́ gbà. Gbà tí mo ṣe ń teach. Ànàpá ànàdákú ni. Ajá lọ jàre. Ẹ ní sùúrù Mr. Kogun, kò sẹ́ni tó ṣẹ̀ mí. Kò sẹ́ni tó ṣẹ̀ mí. Mo ní ìdí pankẹ́rẹ́ fún personal use ni. Ẹnu lọ máa ṣe bẹ́ sọ pé ẹ̀ tí bímọ. Mi ò tí bímọ. Ọmọ ilẹ̀ tó lè fi pankẹ́rẹ́ náà. Kí wàá lẹ́ fi pankẹ́rẹ́ kí lẹ́ fi ṣe gan? Ẹ̀yin ò kan, ẹ̀yin wà very very personal. Ó ní àwọn kankan tí mo ṣe kọ́, àwọn experience kan tí mo ṣe kọ́. So mo fẹ́ activate ẹ̀ ni, so o mọ̀ nǹkan tí mo ṣe. Tó bá ṣàyẹ̀ pé ó yọ owó, ẹ yẹ kí n mọ̀. Tó bá jáwé ẹ kí n mọ̀. Gbogbo ọ̀nà mo fi ń gbáwó báyìí o. Ṣé kọ́kọ́ bí ẹ sùn? So máa mẹ́sì. Ẹ wà. Kí tún ni? Pankẹ́rẹ́ wọ̀n for personal use. Ìgbà tí mo fẹ́ rà, ọ̀kadà mo gbé lọ gbé bọ̀ 5,000 mo ra pankẹ́rẹ́. Personal use 5K náà ń tà. Tó wá pé fọ́mọ school ní 200 naira. Mr. Kogun. Ọlọ́run mi ṣeré. Dúró náà. Pankẹ́rẹ́ owó mi 5K naira. Ọlọ́run gbọ́. Ọlọ́run kìíní ń gbọ́. 5K naira. Ọlọ́run kìíní ń gbọ́. Mi ṣeré. Mo ní ìdògbò nǹkan tẹ́ ń ṣe yìí náà. Gbà tí ìyàwó yín fẹ́ bímọ ẹ̀wọ̀n pé ní ìdòwò, ó dẹ̀ ti bímọ gbogbo ẹ̀ ti rọrùn sí owó òjijì wo ni ẹ wá ń wá bá. Kì í pé rọrùn bẹ́ẹ̀ yẹn náà, ó ti fẹ́ wọ skul báyìí náà, owó làṣà máa fi ṣe gbogbo ẹ̀. Ó láwọn àjọ pẹ́pẹ́ kan tí mò ń dá láti fi support láti wàá gbàgbé yẹn. Ọlọ́run kìíní ń gbọ́. Orúkọ Ọlọ́run, lórúkọ Ọlọ́run, ọ̀kadà mo gbé lọ gbé bọ̀. Orí mo ṣe yín. 5,000. Mi ṣeré. Ẹbí mi lọ́wọ́ àwọn èèyàn mi ń parọ́. Ẹ náà rẹ̀ máa send the host account. Ẹ send the okay, no problem. Ire o. Ṣé ẹ ti kọ́kọ́ mọ́tò mi gbàgbé sọ̀rọ̀ mi kẹ̀ gbàgbé tí mo dọ̀ fẹ́ kó mi bàṣà wájọ́ ń sọ̀rọ̀ ni. Ẹ bá mi wo sí ti rúùmù níbẹ̀ ìwé àtàwọn sọ̀rọ̀ ni. Ẹ jẹ́ kí n ṣẹ́ẹ̀kì ẹ̀ nígbà yẹn kò sú ọ̀ṣà ẹ ló pè mí lọ́wọ́. Ó pè jẹ́ kọ́ mọ́ tọ́jú ọkọ̀ mọ́tò ni. Mr. Kogun. Ìyàwó ẹ̀. Do you love it?
Of what? What are you doing? Are you insane? Ha! Kí ló ń ṣe? Mo sọ pé tí n bá fẹ́ wá romantic pé kí n kọ́kọ́ nù ẹ̀ náà that you want to sound somehow. Nà mí. Tó tí bá wá sọ pé kò nà mí ṣé irú nínà tí mò ń sọ nìyí ni. Why you like this? Kí ló ń ṣe náà? Ó lè lọ mú ẹ̀gbọ́n wá fi nà mí látọjú ọrùn. Láì ṣe màálù. Láì ṣe pé ó fẹ́ lu bàtà. What is going on? Babe, mo ní sọ mi báyìí. Mo ní tí n bá nù náà will make you happy. That's the sound. What kind of sound is that? Why you? Madam. Ó ló sọ bẹ́ẹ̀ bí báyìí náà pé ẹgbẹ́ tó bá nù ẹ̀ máa ń wọ emotional. Nǹkan tó máa ń múnú ẹ̀dùn nìyẹn. That beating makes you happy. Mo ṣe gate kan kéré yìí náà. Are you insane tí ewu nǹkan tó ń jábọ́ lẹ́nu ẹ̀? Can't you think? Tí bá wá ní pé kò nà mí, this is not the kind of beating tí mò ń sọ. Mi ò ní kó lọ ra pankẹ́rẹ́ lójà kó wá fi máa nà mí láì ṣe wèrè. Why you like this? Can't you just think? Can't you? Oh, goodness. Beating wo? Hey babe, beating wo? Because I don't understand anymore. Sorry, bí mo tẹ̀ ṣe ń gbọ́, ó dà kí just like I should just but I'm going to be calm. I will not say anything. Ó ní method tí máa fi rìn ìgbà kọ́ mi. Ó ní method máa fi rìn. Mo tẹ̀ ti ṣe nọ́mbà ilé ìmú náà. Ìgbà òkè sọ gbà kọ́ mi bó ṣe. Babe! Kí ni kò tó fẹ́ jẹ́ kí n ṣe ń sìn? Ìwọ ló sọ pé kí n máa lò ẹ́, it makes you happy, it makes you emotional. Mo tún ra pankẹ́rẹ́ ń sìn, mo tún lẹ̀, ó tún ní pé kò tún dá mi ìwọ́n ṣe. What else do you want? Lónílé, lálejò, lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé àti lágbàlagbà. Ìròyìn ayọ̀ la máa mú tọ̀ yìí wá o. We are here to give you good news. Ìròyìn ayọ̀ la mú tọ̀ yìí wá o. We are here to give you good news. Ẹ má jẹ́ káyà yín ó já. Don't panic. Àwa tẹ́ ẹ̀ ń wò yìí. You people know. Àwa la wá láti House of Sapphire International Foundation. We are from House of Sapphire International Foundation. House of Sapphire. Kí ni iṣẹ́ àwa House of Sapphire? House of Sapphire, what are we into exactly? Kí ni iṣẹ́ tiwa? What are we into exactly? Kì í ṣe pé àwọn ìjọba wa ò ṣe dáadáa o. It's not that the government are not doing that job. Ṣùgbọ́n kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. But it's nevertheless. Tí àwa èèyàn náà bá dìde láti ran ìjọba lọ́wọ́. If we individuals can help the government. Àwọn foundation tẹ́ ẹ̀ wò yìí. Being out of our Sapphire. Wíwá táwa wà àwọn ní láti ran àwọn èèyàn lọ́wọ́. We are here to help the whole community. Àwọn ọ̀gá wa gbé ètò ilẹ̀ láti ran àwọn èèyàn lọ́wọ́. Our bosses have come together to help the whole community. Àtàrúgbó. The old women. Àtọmọdé. The youth. Àtọ́mídán. You ladies. Àtàkẹ́kọ̀ọ́. The students. Ṣé ẹlárúgbó ńlẹ̀ ẹ márúgbó yín wá? Your elderly people at home, bring them out. Àwọn House of Sapphire a máa tọ́jú wọn. The House of Sapphire is here to take care of you. Ṣé ẹlẹ́rìí tó fẹ́ lọ school tí ò rówó school sọ? Àwọn House of Sapphire à ń lọ lọ school. Do you have people that want to become a graduate and you don't have the Ṣé ẹlẹ́ni tí ó kọ́ṣẹ́ tí ò rówó ẹ̀kọ́ṣẹ́? All the apprentices. Àwọn foundation àárọ̀ onílẹ̀ kọ́. House of Sapphire Foundation, we are here to help all of Tí you. mo ti sọ pé House of Sapphire, ẹ sọ pé Adémọ́lá House of Sapphire. Adémọ́lá. House of Sapphire. Adémọ́lá. House of Sapphire. Adémọ́lá. Torí àwọn tẹ́lẹ̀ mọ̀ rẹ̀ o. House of Sapphire tẹ́lẹ̀ mọ̀ rẹ̀ o. Àtúntì gbé tuntun dé o. House of Sapphire tẹ́lẹ̀ mọ̀ rẹ̀ o. Mo ní tẹ́lẹ̀ mọ̀ rẹ̀ o. House of Sapphire tẹ́lẹ̀ mọ̀ rẹ̀ o. Ọba ti rẹ̀ wá o. Ẹ máa rúgbó yìí wá o. Ọlọ́fà àbáyà tẹ́ lẹ́mọ̀ rẹ̀. Ẹ bá mi wá mi tútù o. Babe, I'm very sorry. Má bínú. Mi ò mọ̀ pé màá dùn ẹ́ bẹ́ẹ̀ yẹn. I'm just trying to make you happy. Sure. Ìgbà tí mo sọ fún ẹ pé ká bẹ̀rẹ̀ sí ní spice nǹkan ọ pé kò bẹ̀rẹ̀ sí ní nà mí kò ń ṣeré nínú tí mò ń sọ lélẹ́yìí wọ́n ṣe kó bọ́ síta kó wá lọ ra pankẹ́rẹ́ kó wá fi máa nà mí bí ẹni máa kó. See, I'm not talking about cane. I mean whips. Ó láwọn whip kan tó máa ń tà. Pàtí mo jẹ́ sọ pé whip yìí kò ń ṣe ètò tó máa lọ nú traffic tó máa lọ ra kòbókò wálé o.
That's what I'm saying. Ọmọ kí èmi àti Adé tí máa jọ wà ní mood ni kó tó máa nà mí. And it's not something that big. Tó bá dé lè nà mí tó fi pé ó lè ṣe yẹn. Tá bá ti jọ wà, ọmọ tá ti jọ wà ní mood. You just go about, you can choke me. And now you can use your hands or you use that. Choke you? And wait. Oh, the Niku? No. You just have to be gentle about it. You don't have to stress yourself. Just something subtle. You get. We can even go about using red and green. Red as to when to stop, and green as to when to continue the process. See. We can even take it up again. You know, use my mouth on you. I'll use it to walk on you. Walking your woman. Ade tún lè ṣe ká ṣe wheelbarrow, ká ṣe alájà, ká tún ṣe 69. You get? We just take it. Hold on. Do you even know what they call 69? 69. That's the problem. You see, your bedroom lifestyle is extraordinary boring. Àwọn nǹkan táwọn èèyàn ń ṣe on a daily basis lélẹ̀ tó fi ń live life wọn, tó fi ń wà happy. You need to spice things up. You need to, if you cannot even do it, you can learn about it. Ọmọ tún lè blindfold bí, ọmọ kò bomi lójú, and ó tún lè wá lè take a more higher, you get candle. Ọmọ pa ní àwọn candle kankan nílé, you get. Wàá tán candle tó bá ti lómi lára, wàá bẹ̀rẹ̀ sí ní kọ́mi sí gbogbo ara mi. You get, wàá kan sókè, wàá kan sísàlẹ̀, wàá kan sí dodo mi, wàá kan sẹ́yìn mi, wàá kan sójú ara gongo. Everything, that's what I want now. I'm sorry. Kò dẹ̀ ní dùn ẹ́. Why you like this? Pleasurable pain don't pè yẹn. I want everything and I want it all. I'm willing. I would work on myself and... please just give yourself to me and work on me. Let's spice things up together. Dear, man, keep calling me. Because you know I'm not calling. Let me look at you to deal with it. I'm going to surprise you. Yeah. That's it. Are you serious? Yeah, I will not call. I love that. Leave it. Mo sọ fún ẹ tó máa yìí. Easy, mo sọ fún ẹ. Mo rẹ́ni tó wù mí láyé, ẹ̀bà jẹun bá bèbí yẹn lọ. Mo rọ́hùn tó dùn, ẹja ọsàn. Bẹ́ẹ̀ wá gbà mí. No nonsense. Just imagine. Nígbà tí mo ní pé kéèyàn get handcuff kó fi cuff mi, ìjọsìn mo wá ní kó lọ gbé handcuff ọlọ́pàá wá ni. Láì ṣe ọ̀daràn, láì ṣe pé mo jalè tó fẹ́ lọ mú. What kind of... This guy is just annoying. Some people will just have money and they will not be able to utilize it. See, look, ṣe money misrule buy. You have money, you have everything, but don't do anything. Handcuff ọlọ́pàá. What kind of lifestyle is this? Mo níṣẹ́ láti ṣe ọ̀rọ̀. I have a whole lot of work to do. I'll teach him. Ọgọ́gà! Gbẹ́mí rí jẹ́! Rántí mi! Inú mi! Ajé ní ká mú owó ẹyọ kan. Ká kó lérí àgbàdo mẹ́ta. Kò kúkú sẹ́ni tí ò fẹ́ mú tajé gbọ́n. Orúkọ tèmi ni Ajé kì í tán tí gbogbo èèyàn máa ń pè ní kì í tán alájọ. A ti gbọ́ nípa yín dáadáa. Ẹ̀gbọ́n ìlú mọ̀ọ́ká nìyẹn o. Kí la ti fẹ́ gbọ́ pé ìyàwó báńkà ń dájọ́ láti. Kì í tán alájọ! Kí ló dé? Ṣé rí ọmọ mi Ige? Ó wà nílé ìwòsàn. Owó àjọ tí mo dá sí yín lọ́wọ́ mo ní wá gbà. Àyàjẹ́! Ọmọ tèmi ló dẹ̀ déhùn mi ò fẹ́ o. Òṣùpá ayé téńté, ojúmọ́mọ́, òru dúdú, ó sáré sílẹ̀. We are all meant to exist. Òfin ẹnu bú ẹ tó ló fẹ́ yáwó lọ́wọ́ ẹ̀ ní ṣe púpọ̀ ẹnu fẹ́ lọ gbà lọ́wọ́ ẹ̀. Ẹ wo alájọ tàwa, ó gbajúmọ̀ gidi ni. Ṣé wá rí ibi táwọn banks tí wọ́n ti máa ń flop? Kì í tán alájọ ló máa ń represent and she's very trustworthy.
There is something off about that woman. Owó ebójà ló pe ni. Dájúdájú ó lè lárakùnrin. Sówó ìsọjà ni. So right now, mo ń pa láṣẹ fún ẹ ni. I don't want you to have anything to do with that again. Go stop àjọ òṣì. Iná gbági tútù mu, òkòǹkà ló ní ìwú fún ọpẹ́, àdátúndá là ń dájọ́. Sẹ́yìn ọmọ pé fúnra ara màálù ní fẹsẹ̀ ara rẹ̀ lọ́dún tí wọ́n ti pa ni. Kí ló dé tẹ́ ń tẹ̀lé mi? Àjọ ń lọ ni. Lọ síbò. Àwọn lọ́balọ́ba, àwọn ládéládé, ọwọ́ mi ni wọ́n dájọ́ sí. Lọ́balọ́ba, ládéládé, wọ́n ń dájọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Bàbá náà ló gbé. Ìgbàdé jẹ́ kí n bá lọ sọ. Ìjẹ́bọ̀ náà máa tẹ̀ kọ́. Adédàmúlà. Jẹ́ kí n bá lọ sọ hospital sílẹ̀. Hospital kò kẹ́yìn. Ṣòtí owó ni. Tó dẹ̀ sọ fún wa pé ká bàárò ká má tẹnu ọ̀nà hospital pé àwọn ò ní dá wa lọ́wọ́. Ó wá ní ká máa lọ hospital. Kí ni abẹ́ kọ́ lọ? What am I supposed to do? Give me a vet kitchen now. At this point, mo kábàámọ̀ pé mi mo bí Ládé. Ọkọ mi, it's okay, it's fine, but we need money. This is Sergeant Vertical from Oloye Police Division. Mo fẹ́ kí ọmọ wípé gbogbo aráàlú pátápátá làwọn ọlọ́pàá ti surround. I will advise you to surrender yourself now. Or else we find ourselves in and bring you down. When is Daddy going to pay my school fees? Lade. Kí ló ṣẹlẹ̀? It's lost so much blood. Take as many parts of blood as possible. All that really matters right now is my child should be okay. Am I correct? Owó lè rẹ́ sísá náà gbà. Ẹ gbà mí. What happened? Pẹ̀lú what is it? Mo dá. Okay, mo ti gbẹ́ ṣáà ní sọ ẹ jẹ́ kí n bá yín ṣílẹ̀kùn. Juliet, are you fine? Mi ò wá bí láti wá ṣe ń jàmbá. Just if you cooperate with me. Am I clear? Surrender yourself now. When we find ourselves in, we won't like it. Ẹ wo, èmi náà gbọ́mọ wá síbi tí. Àjọ ọmọ náà ló gbé mi náà débi. So, bẹ́ẹ̀ Odidi ìyàwó ní sóòjó. Ojú gate márùn-ún lásán. Quiet. This is my daughter. Miriam lorúkọ ẹ̀, but Mimi ni mo máa ń pè. Mimi, this is your new mom. She's going to be the one taking care of you from now. Yes, Daddy. I think I like her. This is the type of mommy I want. Really? It's okay. In fact, today is the happiest day of my life. Are you happy now? Yes. O fẹ́ fẹ́ mi àbí o fẹ́ jẹṣẹ́ mi? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé o fẹ́ lò mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀? Kí ló dé, kí ló fẹ́? Mommy, I've not prepared my food. I know today is Friday. I'll be back from school early. How dare you talk to me like that? Mo ní ta ni mọ́mí ẹ̀? Ta ni yẹ́ ẹ̀? Ta ló bímọ òfò? Ó yẹ bọ́tà! Bọ́tà mo ní kò bọ́tà! Miriam, come on, get the door. Miriam, seriously, don't be naughty. Daddy wants to talk to you. Ìyàwó bá kú does not mean pé kó marry. Kò sí obìnrin gidi kankan tán. Ṣé bí bọ̀bọ̀ yìí mo kọ̀ ní pé kí n gba àtẹ̀tọ̀wọ́ ẹ̀ mi? Tí bá dẹ̀ ti gbà tán tí mo gba gbogbo tí gbogbo ẹ̀ ti gbẹ, ó máa bẹ̀rẹ̀ sí lọ wáyàwó ẹ̀ Sókótó àbí kó lọ sí Zamfara kó lọ wúyàwó wa. Kó má dàsìkò tó fẹ́ yan ọkọ, kó má lọ máa yan ọkọ. Kí ló kọ́ sí? Ó bá mi compete. Okay, torí mo ti yẹ nínú ìwọ́n náà lọ́wọ́ níbù. Èmi náà wọ́n mi compete nìyẹn. Mímì. Boyfriend ló ní boyfriend, chief oní chief, ọkọ ọlọ́kú, ìyàwó boy lẹ́mìí.
later lọ́la tówó bá ṣáà ti wà yìí lẹ̀ agbára mi ò ká mọ́ mi ò lè dá máa ro ẹ́ kiri. Farabalẹ̀ kó márùwọ̀ lójú o àwárí lóbìnrin wà kan oṣù ìwà náà ó jẹ́ upgrade bí ọmọ oṣù. But why do we keep on complaining about the dem? Àníṣe àdúrà lè bọ́ ẹ̀wù lọ́rùn ohun tó tọ́ lákòókò kórí kó ṣe tí bá dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ má ṣe kó ṣe. ọ̀rọ̀ ẹ̀kọ́ àtìyàwó ojú Olúwa ló lè tó àmọ́ kí la má ṣe yìí sí o èyí má dìgbẹ́nu tán. What we see is what we go after. That battery, our brains we go faster. You cannot overload a chapter. Ó jẹ́ lọ́kọ, I don't care to bá chata. Ìyàwó ilé ìwọ mò ń bá wí. Kíkọ́ ni mímọ́ no be Africa magic. Ó ti tẹ̀rí yẹn kì í ṣe bí owó ká magic. You gotta work on yourself máa jí. Ìgbà tí gbogbo ayé bá ṣuṣẹ́ ni kò máa jí. I know love can still work things out if we so care. I know love can still find a way if we so care. My brother, for that year, Ogurojo, Odawana Agbadanu, ẹni lẹ́kùn méjì àpàdánù gbogbo wọn. Marriage is not enough. Ṣé takuntakun ló ṣe to see the results?